lè yé obìnrin àìmọ̀ lọ́rùn. ó ṣe máa yé torí pé ó mọ̀ pé máa tètè wọlé ẹ fẹ́ sáré wọlé kẹ́ sáré sọ obìnrin ẹ lọ́rùn pẹ̀lú bí mo ṣe ń forí sí tí mo fọrùn sí ọwọ́ àlọ́ mú kíní gángálá wa eléyìí tó sẹ̀ bẹ̀rẹ̀ yahoo yìí ṣé torí pé ó ti ṣe dírẹ́dì sórí kò ní yí ọ ṣé kò sọ fún ọ pé òun lọkọ ni tó fi rìnrìn kẹfíìsì káàkiri kí lọ ọkọ tẹ tó sọ ọmọ yahoo tó tìrì jẹ kò tí ì rògbà ó lè sí wọ àwọn ẹgbẹ́ tó bá gbọ́ ṣùgbẹ̀gbẹ̀ bàtà yahoo ṣé bàtà yahoo ni wọ́n wọ̀ àbí slippers tó lọ fún wẹ̀ ní bẹ̀tù ìwọ lóbìnrin. ẹ wo mo mọ̀ pé mi ni mo ṣe. ẹ̀bẹ̀ ẹnu sọ̀hún mistake wèrè mistake náà lẹ máa ń ṣe mistake náà nìkan bí ẹgbẹ́ ti ẹnu àdúgbò yìí náà ló ṣe títí tó fi lọ bọ́ sọ́wọ́ babaláwo ìwọ tẹ bọ́ sọ́wọ́ babaláwo ọwọ́ yahoo ló bọ́ sí. ṣebí ìwọ ló máa lò kó sáà lè lo èmi. ẹ bẹ tètè jẹ́ kí n sọ̀rọ̀. ọ̀rọ̀ wo ló ní ló bá ẹlẹ́nu wèrè tó fẹ́ sọ. ó jẹ́ má bínú pé mi ìṣàlàyé fún yín tẹ́lẹ̀ ṣe rí bọ̀dá mi ni wọ́n travel tẹ́lẹ̀ wọ́n ṣẹ̀dé padà wọ́n tẹ́ wọ́n bá mi process ẹ̀ abẹ́ ẹ̀rọ náà bọ̀dá mi ni pàpàpà bọ̀dá mi ni bọ̀dá sùkúù díẹ̀ làlàlàlà torí pé lè wọ man of God ṣé man of God ni wọ́n yìí ó lọ sí tó ọ̀rọ̀ owó gẹrun gbọ̀n. with due respect sir give me read now you are seeing me for the first time so kí ló wá fa ògbélé why dey you insult me báyìí. ta ni insult gbọ́dọ̀ ẹgbẹ́ ẹnu sáwọn ọtí insult rẹ ìwọ tó wá káyàwó níyàwó mọ́lé ọbẹ̀ wọlé ọwọ́ sọ pé kálọ̀ tẹ̀lé ni mo ti bọ̀ máa sa ìpàdé. tí ẹ ní sùúrù wa ní kálukú bó sọ fẹ́ pé mi ìgbọ́kùnrin wa ń ka ìmọ́lé. tọ́wọ́ sọ ṣe máníkùn